mi ṣe mí. àwa yóò máa jẹ́ orí a kì yóò sì ṣe ìró àwa yóò máa lékè ṣá lọ́jọ́ ayé wa gbogbo èmi ajá máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun. bẹ́ẹ̀ ni ọlọ́run ṣeun púpọ̀ fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó dá mi mo pé lójú mo pé lápá mo pé lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ló tún wá dá gbogbo ẹ̀yin olùgbọ́ mi etí odù yìí nǹkan kan ò ṣe yín à ń ríra wa à ń gbọ́ra wa ó wá dá wa sí láti January 1 èyí ni December 28 mo mọ̀ pé tó bá tún di ní ọjọ́ mẹ́jọ tó ń jẹ́ January 4 2023 ó àtún máa jọ ríra wa ni ṣùgbọ́n ní January 1st tèmi fẹ́ ṣọjọ́ bíi tèmi ó máa lọ ògùn ń bọ̀ ẹ̀jẹ̀ ṣubú la jẹ́. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. jẹ́ kí skinny life ọ̀gá ni mo jẹ́ ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa onírúurú ọ̀rẹ́ tẹ́fẹ́ ṣe ẹ̀kan sí wọn. funfun ni ìyẹ́ yín ojú gúrégé kó dùn ún wò pẹ̀lú àwọ̀ tó jọ̀lọ̀ ní ìyẹ́ ọmọ ènìyàn. JK Skin Delight ló sọ pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú inú kẹ́ ẹ máa tọ́jú òde pẹ̀lú owó tí ò ga jara lọ. láti irun orí yín títún fi dé ìkànnà ẹsẹ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn o. Glow body wash, aromatherapy, skin bath, Swedish massage, facials, pedicure, manicure, acrylic microblading pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tó ń ṣe ìtọ́jú ara náà fi kó wọ̀lú bíbà. bákan náà ni wọ́n ṣe ohun orí lọ́ṣọ̀ọ́ ẹ wò ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ kàn sí ilé-iṣẹ́ wọn ní nọ́mbà 138 Awólọ́wọ̀ way Balógun bus stop ní Ìkẹjà tàbí kí ẹ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn sórí 0703 664 9800 tàbí 0808 339 1705. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdu ni wọ́n oríṣi àṣewò rẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trusted Erosimo wọ́n ṣe gbáralé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Federal Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trusted Erosimo wọ́n ṣe gbáralé. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àkànláyé àjùmọ̀ṣe ni kò sẹ́ni tó lè dàrú kò sẹ́ni tó lè dàgbé kódà wà ní kéèyàn gan kó jẹ́ wípé tó wà ní ọkànra kú ó jẹ́ kíní kan kò mọ ìrọ̀lẹ́ kò lè dáyé ṣe yóò lè rí ìkárọ̀ Yorùbá sọ̀rọ̀ máa ní ọlọ́run ẹ̀ nìyẹn o ò fira wọn ṣeré ònìkan ló mọ̀ lórí bí ayé ṣe rí nìyẹn abala àpilẹ̀kọ wa lórí ètò Àgànláyé lónìí wọ́n jẹ́ kó wá wípé àwọn odò wọn kì í mu omi wọn àwọn igi kì í jẹ èso orí igi oòrùn kì í ràn síra rẹ̀ òdòdó kì í gbòòrùn aládìídùn rẹ̀ iṣẹ́ dáadáa ni ká máa ran ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run dá wa láti máa ran ara wa lọ́wọ́ ayé a máa dùn bí inú wa bá ń dùn ṣùgbọ́n ayé a máa lóyún sí i bí àwọn ènìyàn bá ń dunnú nítorí pé òun inú wọn dùn. ṣé ẹ gbọ́rọ̀ yẹn dáadáa àbẹ́yìn ti rí omi kàngarí tó múra ẹ̀ àbómi odò àbẹ́yìn tí pé bá dé àwọn èèyàn àgàgà wa obìnrin aláìkí rose flower
àwa là ń gbóòórùn pé òun ò dùn igi ò mọ̀ pé òun dùn bí o bá rí kìnìún tó bá sùn èso jìgbìnì àwọn ọmọ ẹ̀dá la máa kájà àbí kó rẹ̀ dànù kò lè jẹ́ gbogbo nǹkan táwa ń ṣe fáwọn àwa là ń ràn wọ́n lọ́wọ́ tó fi ń dáa táwa nítorí pé àwa ń ràn wọ́n lọ́wọ́ a rí pé èso yìí ó dáa ká roko díẹ̀ ká ká lásìkò tó bá yẹ ká ká kó fi ṣe nǹkan tó bá yẹ la fi mọ̀ iye ọ̀pọ̀ dùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ́yìn ṣe rí fúnra wọn kò sírú owó tó o lè ní láyé kò sí bó o ṣe lè níyì tó kò sí bó o ṣe lè làmìlaka tó o bá tí ì rẹ́ nìkan àbẹ́ èèyàn méjì tó dìde látara ẹ̀ owó ọ̀hún bí ẹni ìní ni torí kò sí bó o ṣe lè máa dáná kò ní dùn ún kò sí iṣẹ́ nìkan ló ṣe é dá ṣe ní ayé gbogbo sójú pa má ṣe transfer àṣà ni kò sí bó o ṣe lè lọ ṣe sójú ìwọ fúnra ara ẹ tó o ṣiṣẹ́ ara ẹ tó o bá ń dówó ara ẹ náà kò ní dùn mọ́ ẹ kì í ṣèpè ọlọ́run ló dáa bẹ́ẹ̀ ọlọ́run ṣe ní kó rí ni bó ṣe ní kó rí ni ó ti wà látètè kó ṣe oúnjẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí wọ́n máa ń báyàn náwó ni iṣẹ́ ló ṣe é dá ṣe ṣé ẹ wá rí lónìí ẹ̀yin ara lé ṣe mọ̀ pé tójọ́ mẹ́ta gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ lọ àti rí lórí ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan-an tó ní nọ́mbà ni wọ́n ń pè mí pé àwọn ti dá ṣètò sí kẹ́mi kí n fi ṣe bùnásà fún yín kí n kàn gbọ́ pé kẹ́mi gan kí n kàn tí ẹ kẹ́ bí happy nílé kẹ́yìn fúnra ara yín kẹ́kọ̀ọ́ mọ̀ n kàn fi ṣọdún fún yín pé 2023 àjọ wà ní 2023 we move continue ó ti yé yín mo fẹ́ pípẹ́ máa pè ní ìwọ fúnra ara ẹ tó mọ̀ wípé ìwọ fúnra lára ẹ o ti ṣe nǹkan fún èèyàn kan àbí méjì rí tó jẹ́ wípé tí wọ́n bá máa sọ̀tàn ayé wọn tí wọ́n bá ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọn a máa rántí ẹ̀ mi ò ní o dárúkọ ẹni náà mi ò ní kó ṣe ṣùgbọ́n kó o mọ̀ nínú ara ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa pè mí láti ilé ṣùgbọ́n kí n tó ṣí ojú òpó sílẹ̀ kẹ́ ẹ tó máa pè mí mò ń bọ̀. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ṣèjú ni òye táwọn dé ní ọmọ ò padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa lò ó. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kókó ní òye bá dé ní ọmọ ò padà ẹni tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ gbòòrò àti lè tètè wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́rà rò ní kò dìjú mo tẹ̀ tí gọ́gọ́rà rò ní kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó ní kọ́ba mi kò forúkọ rò ní o wá sí o lọ́lá bá dé lórúkọ mi ìgbà fọkàyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá sí báwọn jẹ́ ní ọ̀rọ̀ gbàgbà bọ́ sọ̀rọ̀ àti ẹni òkìkí táyé lọ́pọ̀ ó kí ló mú pẹ́pẹ́gẹ́ ẹ lè mọ bóyá ń ṣe mí ijó wà lára mi gan kò yí sí kan tó bímọ January 1st mo special mo yàtọ̀ lọ́mọ ọlọ́run kan dá mi ní lọ́jọ́ tó lọ́run ráyè ó gba everybody wọ́n máa nísinmi everybody inú wọn máa dùn ọkàn dé mi lọ́jọ́ tí ó gba yí àtẹ̀ntí ò mọ ọlọ́run àtẹ̀ntí ò mọ ọlọ́run gbogbo wọn náà máa rí ibi lọ́wọ́ máa ti ní pé gbòòrò lọ ṣọ́ọ̀ṣì olùmọ̀ sọ́ra sí gbòòrò lọ́wọ́ sọ́ra sí wà lọ́dọ̀ àwọn tó àwọn oníṣẹ̀ṣe oníkálukú fẹ́ lọ dúpẹ́ pé alẹ́ mi on the 31st everybody ẹ máa gbéra ni tọ́ bá ti wá gbọ́ tí táìmù yẹn ló báyìí tán àwọn èèyàn wá lọ́nú ẹ̀mí láti tó olúwa ṣe ń fèdè fún bẹ́ẹ̀ ni òbẹ́bí a máa fi ìjọ̀bú sọ tiẹ̀ bẹ́ẹ̀ ni
ayé olórí sílẹ̀ ìyá máa fi ọ̀tà àwọn tó rúbọ wọ́n máa fi a máa fi tọ̀tà a máa fi sọtì bẹ́ẹ̀ lọ̀gá mi Káyọ̀dé Adúmáde nínú àwọn ọmọ èkó jẹ́jẹ́ ló máa ń lọ ogun a máa fi mi dẹ̀ a máa fi bọ́ọ̀lù sọ olúkálùkù ń súnmọ́ lọ òun ti ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í lè yẹ́gùn kì í wọ́n lé ọlọ́run lójúmọ́ ọ̀tọ́jọ́ yẹn oṣù máa ń yàtọ̀ torí ẹ̀ ní mi ò fẹ́ gbéraga bọ̀ tí mo kò fẹ́ kẹ́ mọ̀ pé mo special ó yẹ yín ó pricing furniture tí wọ́n wà ní plot 128 Olúwaṣẹ́gun Òṣogbo Àyìndé bus stop Ìjú Ìṣàgbà Agége bẹ́ẹ̀ wọ́n tún wà ní Solomon bus stop Ìjókòó road Ìtòkì ìyẹn Ògùn state mo ti sọ wípé gbogbo àga tó wà nílé ní gbogbo àwọn tó ti ṣe kínní yẹn wọ́n ṣe promo wọ́n ti oríṣiríṣi ẹṣẹ́ ìjì ẹ̀ gbogbo ọ̀gẹ́rì gbogbo àwọn pákó bẹ́ẹ̀dì onídùn yẹn ẹṣẹ́ ìjì ẹ̀ ayé nǹkan tuntun ẹ má fà lè kú ọdún ọdún ẹ jẹ́ àfi ọdún tuntun 2023 ó máa ṣàpòpò ọdún tó ṣe kíni tó máa dúró rè ní ìsọpọ̀ ti lọ ẹ pè wọ́n sórí 08033301631 08033011631 The Wiz Gadgets àwọn ń ta fóònù ń ta láptọ̀pù ń ta àìwọ̀ṣì wọ́n ń swap ẹ̀tí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀fẹ́ mu wá ẹ̀fẹ́ lọ fún wọn kan tó fi upgrade kẹ́ tó fi bẹ̀rẹ̀ tó le jù yẹn lọ àwọn ní computer village bẹ̀rẹ̀ náà wà number 5 Kodesho street computer village nílùú Ìkẹjà ẹ lè pè wọ́n sórí 0701 4190042 0701 4190042 ẹ má lọ ra funfun ẹ má ń dá yín tán o gbogbo nǹkan ṣe bákan dáadáa ní ìsinyìí owó ni o fẹ́ fi fóònù gbà rúfù o fẹ́ fi wọnú ọdún tuntun má tún wá lọ jẹ́ kí wọ́n gbé ìlú ẹ̀ látẹ̀yìn jára ẹ̀ tètè pé The Wiz Gadgets 0701 4196042 ẹ tètè pé wọ́n ẹ bá wọn dòwò pọ̀ kí wá máa sọ fún gbogbo ẹ̀yin tọ̀gá ńlá fújì káfà tàbí pé January 8 mo ní kẹ́ wá bá wọn parí hajj nínú ọgbà rédíò Lagos ìwádìí báyìí ni màkì ọ̀nà fẹ́ lò màmá at 40 ló ń ṣọjọ́ òbí Jọkẹ́ ìjọba fedra ọmọ ìjọba fẹ́ ṣeré fún ìjọba ẹ rí pé máa bá ẹ tètè lọ ra aṣọ ẹbí yín o ẹ pè mí o lẹ́yìn ètò ẹ bá fẹ́ ra aṣọ ẹbí ẹ pè mí ẹ pè jùlọ bí mi ṣòro ẹ pè mí sórí 08023700686 08023700686 bẹ́ẹ̀ ẹ pè mí o alágàdo kò fáwọn ọmọ yín tí mo fọ́ ní o mo fọ́ ní mo kí wá bá yín fi gbogbo sauce gbogbo ẹ ti yẹ gbogbo dédé náà sí àwọn ọmọ yín bá ṣe fẹ́ ṣègbéyàwó yẹn kò lè sí ìgbéyàwó tẹ́ mi bá sọ pé báyìí méjì mo máa ń bí ó tiẹ̀ ti wá sùn mi láì ṣe pé mo wá láti bu ọ̀rọ̀ mi ìṣọ́ ọmọ òbí tó wálé ọmọ tọ́lá gbogbo àwọn tí mo máa lọ ṣèyàwó nígbà méjì ni èmi ìmọ̀ọ́dún star yẹn ọmọ ọ̀pọ̀ ológo ni mi ṣùgbọ́n ó tún pọ̀ jù ẹ pè mí alága ẹ pé jùmọ̀ bí oníṣòre classic alága tó ní flavour ṣe dààmú ó yá mo gbọ́ ní ẹ̀yìn ara ilé 07054471076 07056551075 tàbí 07056461075 07056551075 tàbí 0705646. wọ́n pa wọn ara ilé òbí wait ẹ pè mí ẹ má wọ̀ mí ẹ má jẹ́ kẹ́rù báyìí ṣé torí nǹkan bẹ́ẹ̀ di ẹ má jà o. hello. Gbọmọ ìdíkà ẹ̀sán o. ẹni ẹpọn atọkùnrin kò yí sí i January wà wọn bí mi ọjọ́ sínú gbogbo ayé ń dùn kí ló ṣẹlẹ̀. ìwọ́pọ̀lá bíọ́dún. èmi gangan nìyẹn yes you can say that again thank you. àkó àṣepọ̀ ọdún. àmì
ọlọ́run ìdíjà tó lè ṣàṣemọ́ o. àmì o ewu ní ká kirikiri ká rówó bó ẹ fi nǹkan bẹ́ẹ̀dẹ̀ mi ránṣẹ́ ẹ jọ agbọ́nláyé pẹ́ẹ́nìké babalábúlé ṣé kásùn láyọ̀ là ń ṣe ni ẹ wo ẹjọ́ tọ̀jọ́ kí ni pẹ́ẹ́nìké ṣáàyìn tí ẹ ti ràn yàn kankan lọ́wọ́ nínú ọdún tá a wà yìí. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o. ṣé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣé ẹ máa ń ṣàánú. èmi ṣàánú o ọlọ́run bẹ́ẹ̀ ń ṣàánú èmi náà. bẹ́ẹ̀ ṣe wà yẹn ṣé ó léèyàn kan tó sọ pẹniké di pẹniké àbí fúnra pẹniké ni pẹniké di pẹniké ṣé ó léèyàn kan tó sọ yín náà di pẹniké láyé tẹ jẹ́ pé tẹ̀yin náà bá rò lọ síwájú bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ lágbájá. bẹ́ẹ̀ni. ó wà. àjọ àfúnra wa náà ni bẹ́ẹ̀ni. ẹ̀yin náà dẹ̀ ti ṣoore fún yàn lọ́dún yìí. from January to December ṣe é ṣèyàn lóore ẹ̀rọ dáadáa o tẹ́ bá tí ì ṣe kẹfì nǹkan bẹ́ẹ̀ dè mí ránṣẹ́. ṣé ẹ rí ilé ayé tá a wà yájọ wà fúnra wa ni o. hello. ẹ̀wọ̀n káàsán pé ètò. ọlọ́run ló ń tó ó kí lorúkọ yín níbo lẹ ti ń pè wá. ẹ̀mí lójú láti òrùgbò. bàbá wa ẹ̀mí lójú ẹ̀mí náà ló kúkú ju ọlọ́run àmì. ọmọ ọjọ́ ìbí ọjọ́ náà kó láyọ̀ rẹ̀. èmi nìyẹn jàre àmì. ẹ má jòyè kíkí lásán ẹ fi nǹkan bẹ́ẹ̀ dè ránṣẹ́. wọ́n á sí nìyẹn. àwọn fans mi lè lẹ̀. Mr. Emilójú from January to December ṣe ẹlẹ́ni tẹ́ ẹ ti ṣàánú fún rí àbẹ́yìn kan àbí Sánjú Pamárẹ́rìn ló bá dé. lórí iṣẹ́ lórí owó at least ní ọdún mẹ́ta sí mẹ́rin. lọ́dún ìlásán lọ́dún ìlásán. ní ọdún yìí lásán lórí owó lórí iṣẹ́ wá fún yàn yẹn máa yìí tó bí mẹ́ta sí mẹ́rin bákan náà polongo lórí afẹ́fẹ́. ẹ ṣe. tó dá mi lójú dáadáa. ṣó wá dáa ká máa gbéra wa lọ́wọ́ sókè àbí ò dáa. nǹkan tó dáa ni ẹni bá ṣàánú náà rà nígbà ẹni bá ṣoore aróore gbà bẹ́ẹ̀ ni o lè ṣoore fún yàn dúdú kí ọ̀rọ̀ yẹn kó sì ká dá padà fún ẹ bẹ́ẹ̀ ni náà ní kí oríṣi ẹ ṣe ó lè ṣe ìyẹn padà máa fẹsẹ̀ ẹ fún ẹ padà. àti máa ṣe nítorí pé tó ṣe náà yìí ló ṣe máa dá padà fún ẹ lóò wọ́n sì tiẹ̀ ẹ̀fẹ́ kan láwọn ó sì tiẹ̀ tọ́kọ̀ wù. tó ẹlẹ́sìn ṣoore fún yàn mẹ́ta lọ́dún yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí mẹ́rin èmi máa ṣe nọ́mbà 5 torí ẹ máa tó ṣoore fún mi ìyẹn máa fi confam. hello gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ lórí ètò ọ̀gbọ́n. hello kí lorúkọ yín níbo lẹ ti ń pè. orúkọ mi ni Muyideen lọ́dọ̀ láti kú sọ̀dọ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì. Ìbẹ̀jú Lẹ́kì bọ̀dá Muyideen ǹjẹ́ ṣé aréyàn tó ṣàánú yín rí tó ṣoore fún yín tó pẹ́ ẹ̀ lè gbàgbé láyé yín tó jẹ́ oore kan gbòógì. yóò lè gbàgbé wọn ní o. ṣé ẹ̀yin fúnra ara yín ti wá ṣàánú fún yàn rí. alhamdulilayi lèyìn náà tó ń ṣe mí lóore àwọn afáàmì ń wà náà alhamdulilayi ìlú náà ti kọ́ àwọn ọmọdé táwọn náà ti kúrò lábẹ́ ṣé tí mo ṣe ìkéra inú ọmọdé tó túbọ̀ lọ́wọ́ mi wọ́n aṣọ ìgbìmọ̀ náà tó wá kí mi wọ́n ga jù náà ti fi iṣẹ́ níbi náà lọ́wọ́ tó mi náà fi ṣe aṣọ ìgbìmọ̀ náà ló mọ́ ọ̀bá àwọn olórí pọ̀ àtàwọn ti ṣe lóore náà pọ̀ níbi òṣìṣẹ́ náà àtàwọn fún mi orí òde tí nìkan ṣùgbọ́n ọlọ́run tó máa gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa máa fọ àwọn ẹni tó gbẹ̀gbẹ́ ti ní lóore o ẹni olóore tí gbogbo ẹgbẹ́ tí ó máa rẹ̀ tó ṣe gbé káàkiri lónìí ojú ló jẹ fìlà kọ́kọ́. àwa ní iwájú la wà. sẹ́ni sọ ọba fún mi ní fúrógámù LTV là kọ́kọ́ tó fún mi ní fún olùgbàgbé láyé mi. rédíò Lagos you dey play you play too much. ẹ̀rọ sí
Primo Communications alága ìdúró ìjókòó. MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dàtọ̀ wọ́n mú òde rẹ̀ dùn. Kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. Èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dàtọ̀ wọ́n mú òde rẹ̀ dùn. Kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. JK Speedy Light ọ̀gá ni wọ́n jẹ́ ẹ jẹ́ ká ṣètọ́jú ara wa onírúurú òde tẹ́fẹ́ ṣe ẹ̀kan sí wọn. Funfun ni ìyẹ́yìn kójú gúrégé kó dùn ún wò pẹ̀lú àwọ̀ tó jọ̀lọ̀ ní ìyẹ́ ọmọ ènìyàn. JK Skin Delight ló sọ pé bẹ́ẹ̀ ṣe ń tọ́jú inú kẹ́ ẹ máa tọ́jú òde pẹ̀lú owó tí ò ga jara lọ. Láti irun orí yín títí fi dé ìkànnà ẹsẹ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ wọn o. Glow body wash, aromatherapy, skin bath, Swedish massage, facials, pedicure, manicure, acrylic microblading pẹ̀lú oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé tó ń ṣe ìtọ́jú ara náà fi kó wọ̀lú bíbà. Bákan náà ni wọ́n ṣe ohun orí lọ́ṣọ̀ọ́. Ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n. Ẹ kàn sí ilé iṣẹ́ wọn ní nọ́mbà 138 Awólọ́wọ̀ Way, Balógun bus stop ní Ìkẹjà tàbí kí ẹ pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn sórí 0703 664 9800 tàbí 0808 339 1705. Ẹ̀rọ tí mo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdu ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust ẹ̀rọ tí wọ́n tàn ṣe gbẹ́rẹ́lé. Ẹ̀rọ Simo Catering Service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Ẹ̀rọ Simo Catering Service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Ẹ̀rọ Simo Catering Service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust ẹ̀rọ tí wọ́n tàn ṣe gbẹ́rẹ́lé. tó ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa dòwò pọ̀ lọ́dún yìí àwọn èjìká tí wọn ò jẹ́ kẹ́rù ò bọ́ lọ́rùn mi ẹ̀yin tó jẹ́ wípé bí mo ṣe ń pè yín lè máa ń dá mi lóhùn tọrọ mi ò sùn yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ gidi gan mo dúpẹ́ lọ́wọ́ bá mi Abdulateef Sodiq Ọ̀làǹrẹ̀wájú ọkọ máa mi lórí Làbákẹ́ ọ̀rọ̀ mi ò sùn bàbá yẹn rí kò sígbà tí mo bá débẹ̀ tí mo ń dá mi lóhùn ilẹ̀kùn wọn sílẹ̀ fún mi báyìí lọ́jọ́ kọjọ́ ni aláṣẹ Supplier Connection bá mi ẹ ò ní mọ̀ọ́sì ẹ ò ní táwọ́nú gbogbo ohun tó bá kú kẹ́ ẹ lò nílé ayé ẹ̀ nílò ní òmìnira ẹ máa rí ṣe sí i ni ẹ ní bá ń fọwọ́ bọ́ mi sí i mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀já tẹ́ fi ń pọ̀n bí òní jẹ́ ìgbọ̀n òní jábọ́ lẹ́yìn yìí mo dúpẹ́ bẹ́ẹ̀ ni tí bá tiẹ̀ ní máa dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn Oríyọmí Àdìsá Mr. Kito ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pawọ́pọ̀ tí ẹ jẹ́ kétò ìkó dúró bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbéṣẹ́ fún mi ẹ má gbàgbé láti wá polówó ọjà yín ní 2023 o lórí ètò Àgànláyé Jùmọ̀ bí omi ṣoore orúkọ yín ò gbúdọ̀ kú o bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ní aṣọ wà tá a fẹ́ tà January 8 ọgbọ̀gà ńlá ṣe fàájì ẹ pè mí sórí 080 23700 686 080 23700 ẹ má gbàgbé láti lọ sí JK Skin Delight tí ẹ má fara mọ́ ní púpọ̀ tó ní o kẹ̀kẹ́ glo Jùmọ̀ bí omi ṣe lórúkọ mi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì ibi tó Jùmọ̀ rere tí mo wá sílé ayé mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi. ìgbà kan lè ní sùnú mọ́tò.